Aláròyé máa wí o. Gbádégẹṣin kó bára ẹ̀ po ọmọdé ló lọ́ọ́ bá ṣeré gélé ń fọ̀ tí wọ́n fi mú un. ọ̀dọ̀ àwọn agbófinró agbègbè òjòdú Abíọ́dún níjọba ìbílẹ̀ Ifọ̀ ìpínlẹ̀ Ògùn ni afurasí ọ̀daràn kan ọ̀gbẹ́ni Gbádégẹṣin Ọlákúnlé ẹni 30 ọdún wà báyìí. Ó sì ti ń ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn ìfipá bá ọmọdé sùn tí wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé ó ti ṣe díẹ̀ tí afurasí ọ̀daràn ọ̀hún ti ń bá ọmọdé náà ṣeré gélé kó tóó di pé ọwọ́ tẹ̀ láìpẹ́ yìí tí wọ́n sì jù sáhàámọ́ àwọn ọlọ́pàá. Ìyá ọmọ ọ̀hún táwọn ọlọ́pàá kò fẹ́ dárúkọ rẹ̀ síta nítorí tí ìwádìí sì ń lọ lọ́wọ́ ló fura sí ọmọ rẹ̀ pé ó ń pẹ́ wọlé nígbà tó ń bá rán níṣẹ́ ládùúgbò. Ọ̀rọ̀ náà rú lójú débi pé ó bẹ̀rẹ̀ sí ní sọ ìrìn ẹsẹ̀ ọmọ náà. Nígbà tó máa fi di ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù keje ọdún yìí, ìyá ọmọ yìí pe àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan tí ọmọ rẹ̀ ń lọ láti béèrè ibi tó wà. Ṣùgbọ́n àwọn yẹn sọ fún un pé àwọn kò fojú rí ọmọ rẹ̀ níléèwé lọ́jọ́ náà rárá. Lójú ẹsẹ̀ tíyà náà gbọ́ bẹ́ẹ̀ ló ti sáré lọ sílé láti lọ bá ọmọ rẹ̀, ṣùgbọ́n kò bá nílé lọ́jọ́ náà. Níyà òun bá dúró síta títí ó ń sọ àkókò tọmọ rẹ̀ yóò wọlé láti ibi tó lọ. Kò pẹ́ sí àsìkò náà tọmọdébìnrin yìí fi yọ láti òkèrè. Ìyá rẹ̀ béèrè ibi tó ti ń bọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò rí èsì gidi kan fún un. Lẹ́yìn ọ̀pọ̀ ọ̀rọ̀ tútù, ọmọ yìí jẹ́wọ́ pé ọ̀dọ̀ Gbádégẹṣin lòun ti ń bọ̀ àti pé ọ̀pọ̀ ìgbà lòun máa ń lọ sílé rẹ̀ láti lọ bá a ṣeré. Ó fi kún àlàyé rẹ̀ pé ẹ̀ẹ̀mejì ni ọkùnrin yìí ti bá òun sùn. Ọjọ́ àkọ́kọ́ ní ọjọ́ 9 oṣù kẹfà nígbà tó tún bóun sùn lọ́jọ́ 11 oṣù keje ọdún yìí. Lójú ẹsẹ̀ tí màmá náà gbọ́rọ̀ ọ̀hún tán ló ti fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè òjòdú Abíọ́dún létí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ọmọlọ́lá Odùtọ́lá tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù keje ọdún yìí sọ pé àwọn ti mú ọmọ ọ̀hún lọ sí ilé ìwòsàn ìjọba kan tí wọ́n ń pè ní Mirab Center tó wà nílùú Èkó fún àyẹ̀wò tí èsì àyẹ̀wò náà sì fi hàn pé lóòótọ́ ni Gbádégẹṣin fipá bá ọmọ náà sùn. Alukoro ní àwọn máa tó fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ láti ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.